ó tún ti ń rúgbó bọ̀ ẹ̀yin èèyàn lórílẹ̀‐èdè Venezuela bẹ́ẹ̀ ní yeruku gbòòlà. Àwọn ọmọ ogun orílẹ̀‐èdè Amẹ́ríkà wọ́n yabo orílẹ̀‐èdè Venezuela lónìí o. Bẹ́ẹ̀ ni wọ́n he ààrẹ wọn pọ́nkán. Kódà àtàrẹ àtòun àtìyàwó rẹ̀ ni wọ́n gbé o hẹlikọ́pítà tó gbé wọn lẹ́ńgò tí ń pò ìràbàràbà lójú òfurufú wọn yẹn. Ẹ wò ó òrùlé ibi tí ààrẹ wọn wà gẹ́lẹ́ ibẹ̀ ní wọ́n ra balẹ̀ bàgẹ̀ sí táwọn ọmọ ogun yìí tó sì ń fokùn sọ̀kalẹ̀ tó ń wọnú ilé lọ tó sì lọ gbé ààrẹ wọn àtàrẹ àtìyàwó wọn. Èyí Nicolás Maduro òun àtìyàwó rẹ̀ àwọn méjèèjì náà ra gbámú síkún tí wọ́n sì ra gbé wọn wọnú helicopter tí wọ́n sì gbé wọn lọ síbi tí wọn mọ̀ ọ́ ní unknown location ni wọ́n pè bẹ̀. Kí ló ṣẹlẹ̀ gan pàtó? Kí ló dé? Kí ni ẹ̀ṣẹ̀ tí ààrẹ orílẹ̀-èdè Venezuela kí lẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ o táwọn ọmọ ogun Amẹ́ríkà tí wọ́n fi yabo bẹ̀? Kódà kó tó di pé wọ́n lọ gbé ààrẹ yìí wọ́n ní wọ́n ti kọ́kọ́ ju àdó olóró sáwọn agbègbè kọ̀ọ̀kan tó ti dún gbàmù kó tó di pé wọ́n gbìnàyà láti lọ gbé ààrẹ Nicolás Maduro tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Venezuela. Àwọn ẹ̀ṣẹ̀ wo gan ló ṣẹ̀ ń pàtó? Kí lohun tí ò bá ṣe kó tó di pé àwọn ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n lọ gbé odidi ààrẹ orílẹ̀-èdè kan. Eléyìí ní agbára o. Ó gbẹ̀nu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ. Bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé ìgbésẹ̀ táwọn Amẹ́ríkà gbé yìí ó tako international law, òfin tó de gbogbo àgbáyé pátápátá kó tako wípé sovereignty country ni pé bó ni ó ṣe wá ni wọ́n ṣe dìde ńlẹ̀ tí wọ́n sì lọ gbé odidi ààrẹ tí ń darí orílẹ̀-èdè kan. Bó ló ṣe jẹ́? Kí ló ṣẹlẹ̀ gan pàtó? Ẹ̀ṣẹ̀ wo ni Nicolás Maduro? Ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀? Kí lohun tó ṣe? Ṣé ìyàwó rẹ̀ náà ṣẹ̀ ni? Kí làwọn nǹkan tó dé gan pàtó? Ẹ̀yin èèyàn mi màá gbé yín débẹ̀, màá túṣu désàlẹ̀ kòkò. Àní ẹ súnmọ́ bísẹ̀ ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹjẹ sáré bá yín yànnàná ẹ̀ kẹ wá gbọ́ gbogbo kúlẹ̀kúlẹ̀ ohun tó rí lọ́bẹ̀ tóun náà fi waru ọwọ́ gbogbo nǹkan tó ṣe pátápátá. Afẹ́fẹ́ ti fẹ́ o, gbogbo fùrọ̀ adìyẹ báyìí láti rí ń ta o. Wípé àwọn ọmọ ogun orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n mà gbìnàyà bẹ́ẹ̀ ni wọ́n lọ gbé ààrẹ orílẹ̀-èdè Venezuela o. Kí làwọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀? Wọ́n lọ́gbẹ́ni tí kọ́kọ́ ń lé fùrù kọ́kọ́ o tó ti ń lérí mọ́ ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà èyún Donald Trump. Wọ́n ti jọ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní lérí síra wọn tí Donald Trump lóun òun ó fàgbà hàn o. Bẹ́ẹ̀ sì ni ààrẹ ń tiẹ̀ òun ti gbójúlé àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan wípé tí họ́wùhọ́wù bá kàn tilẹ̀ bẹ́lẹ̀ gan àwọn orílẹ̀-èdè kan bíi China bíi àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan pé wọ́n wàá dòòlà ẹ̀mí òun. Ó ní àmọ́ pẹ́nikẹ́ni tó bá bọ́ orílẹ̀-èdè Amẹ́ríkà wọ̀yá àjà wọ́n ló ń tanra ẹ̀ ní o, torí pé táwọn Amẹ́ríkà bá ṣe tán tó fẹ́ dá sọ̀rọ̀ ọ̀bì kan wọ́n ní kò sẹ́nikẹ́ni tó lè dí wọn lọ́wọ́ ara bí ti ń wò mọ́. Wọ́n láwọn ọmọ ogun Amẹ́ríkà tí wọ́n ń pè ní America Delta Force àwọn gangan ni wọ́n gbórí wọlé o. Kódà wọ́n ní Chief of Defence Staff tí ń ṣọ́ ọ̀gbẹ́ni Nicolás Maduro tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Venezuela wọ́n ló sáré wo àjálẹ̀ lọ ní o, ló lọ sápamọ́ pé kójú má rí bí báyìí gbogbo ara lóògùn ẹ̀ o, ó sá àsálà fẹ́mi ara ẹ̀ ni, torí pé àwọn America Delta Force yìí wọ́n ní agbára tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ gbòǹgan kò lè gbójú wò wọ́n. Wọ́n ní tí wọ́n fi wọlé sí wọn lára pé wọ́n ti ń sàmì gbogbo ìrìn àjò Nicolás Maduro yìí tipẹ́tipẹ́. Gbogbo bí ṣe ń lọ sọ́tún tí ń lọ sósì ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní mọ́nítọ̀ ẹ̀. Wọ́n ní gbogbo ohun tó jọmọ́ electricity ní agbègbè ibi tó wà pátápátá kó tó di pé wọ́n kàn án lára. Wọ́n ní wọ́n ti kọ́kọ́ ṣọ́ọ̀tì gbogbo ẹ̀ dáhùn pátápátá ni o tó ti kú ráúráú. Kódà wọ́n ní kò sógun kò bógun dé kò bá negotiation di rárá bí ti ń wò mọ́ tó fi ra wọlé gẹ́lẹ́ sí i lára. Wọ́n ní wọn ò fún ẹnikẹ́ni lára rárá bí ti ń wò mọ́ o. Kódà wọ́n ní confusion ti dé bá Nicolás Maduro bó ṣe wọlé báyìí tí ọkọ̀ ojú òfurufú wọn tó rọ abalẹ̀ bàgẹ́ sórílẹ̀ ibi tí Nicolás wà lọ́ra wọnú ilé tó ń ra ọ̀rọ̀ ànáwọ́ gan
wọ́n ní kò bógun dé pé kò bá jáde. Wọ́n ní tí àwọn Amẹ́ríkà bá fẹ́ mú ẹnikẹ́ni kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú bọ́dà. Bóyá àwọn kan ń bẹ lẹ́nu bọ́dà ni àbí wọn ò sí ń bẹ̀. Wọ́n ra wọlé ni wọ́n sì náwó gan ní ṣókí báyìí ni. Ẹ wò ó, wọ́n ní pé ọ̀gbẹ́ni tẹ́ ń wò yìí o, ọ̀gbẹ́ni Nicolás Maduro, wọ́n ní pé àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ ó ní agbára gan ni o. Kódà wọ́n ní ìgbésẹ̀ táwọn Amẹ́ríkà gbé lórí ọ̀rọ̀ yìí pó lòdì sófin pátápátá ni. Pé gẹ́gẹ́ bí òfin international law, wọ́n ní you can't invade another country. Lè kùgìrì wọ orílẹ̀-èdè míì bó ti ṣe wù yín rárá bí ti ń wò mọ́. Páwọn orílẹ̀-èdè Amẹ́ríkà wọn ò ní irú agbára bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún tẹ̀síwájú o. Wọ́n ní you can't abduct a sitting president. Ààrẹ orílẹ̀-èdè kan tó jẹ́ pé ó ti jókòó sí orílẹ̀-èdè yẹn, tó jẹ́ pé òun ló ń darí orílẹ̀-èdè, pé wọ́n ò gbúdọ̀ lọ kidnap ẹ̀ àbí kí wọ́n lọ arrest ẹ̀ rárá bí ti ń wò mọ́. Pé ìgbésẹ̀ táwọn orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n gbé yìí pó lòdì gédégbé ni, ó lòdì pátápátá. Bẹ́ẹ̀ ni wọ́n ní pé you can't use force without UN approval. Ẹlẹ́kẹ̀rin gan, wọ́n ní it breaks sovereignty rules. Agbára àti àṣẹ tó orílẹ̀-èdè kọ̀ọ̀kan ní wọ́n takò pátápátá láti jẹ́ káwọn ọmọ ológun Delta Force torílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n fi gbórí wọlé tí wọ́n sì lọ arrest ààrẹ yìí pé ó lòdì pátápátá sí international law, ìyún UN law. Bẹ́ẹ̀ ni wọ́n sọ pé it breaks UN charters rules. Wọ́n ló tún break charters rules UN. Kí wá lẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yìí? Bẹ́ẹ̀ làwọn orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n láwọn ní onírúurú àwọn ẹ̀sùn o. Pé bẹ́ẹ̀ sì làwọn ní àwọn ẹ̀rí máa jẹ́mi ìṣó táwọn fi gbé ìgbésẹ̀ eléyìí tí àwọn gbé yìí. Wọ́n ní àkọ́kọ́ ná pé ààrẹ Nicolás Maduro tẹ́ ń wò yìí, wọ́n ló rig election wọlé ni o. Wọ́n ní kò kí ń ṣòun gangan ní ipò ààrẹ yìí, kò kí ń ṣòun ló tọ́ sí. Pé ti pátì kúùkù tagbára káká ló fi wọbẹ̀ o. Pé arúmọjẹ ló gbé e débẹ̀. Ẹ bá ń ṣe yún léní. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti pa o, tí wọ́n ti fẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣòfò dànù kó tó di pé ó dé ipò ààrẹ orílẹ̀-èdè Venezuela. Kí wá lẹ̀ṣẹ̀ tíyàwó rẹ̀ gan ṣe tóun náà ṣe ń pàtó? Yàtọ̀ sí yún o, ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí o. Wọ́n ní pé ṣẹrẹ́gbẹ́ ní tẹ́ ń wò yìí, wọ́n ní drug baron ni o. Drug baron ayé, pé bí ṣe ń ta cocaine ní onírúurú àwọn oògùn olóró lẹ́ni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè kan, drug baron. Eléyìí ní agbára o. Kò tún wá tán síbẹ̀, wọ́n ní ṣe rí àwọn oògùn olóró tí ń tà yìí pé ó máa ń gbé wọ orílẹ̀-èdè United States. Ó ti ná àwọn boys tó jẹ́ pé tí wọ́n fi ń gbé gbogbo àwọn cocaine, àwọn oògùn olóró yẹn, wọ́n ń gbé gbogbo ẹ̀ wọ orílẹ̀-èdè United States. Wọ́n lè sì tako national security wọn pé ó ń dínkokò mọ́ security orílẹ̀-èdè United States. Ẹ rí i pé ẹ̀ṣẹ̀ ńlá lélẹ̀ tó ṣẹ̀ yìí. Wọ́n ní wọ́n mú gẹ́gẹ́ bí criminal ni o, wọ́n ò mú gẹ́gẹ́ bí ààrẹ ara bó ti wò ó mọ́. Pé torí pé ìgbésẹ̀ àti àwọn ìwà burúkú tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yìí pé criminal ni, ọ̀daràn paraku ní ààrẹ orílẹ̀-èdè Venezuela, Nicolás Maduro. Òun àti ìyàwó rẹ̀ ni wọ́n gbé o. Kódà wọn kàn tí ẹ̀ yọ̀ǹda ìyàwó rẹ̀ rárá bí ti ń wò mọ́. Bóyá àwọn méjì jọ ń gbé àwọn oògùn olóró yìí ni kò sẹ́nìkan tó yé, kò sẹ́ni tó mọ̀. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí o, wọ́n ti gbé lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà o. Wọ́n ní wọ́n fẹ́ gbé lọ sọ́gbà ẹ̀wọ̀n ni, pé yóò ṣẹ̀wọ̀n dandan ni, pé kò sọ́gbọ́n tó lè dá sí tí òfin ní ṣẹ̀wọ̀n. Kódà wọ́n ní ó tún ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn US hostile enemy, àwọn tó jẹ́ bí ọ̀tá orílẹ̀-èdè United States, ń bá wọn ṣiṣẹ́ papọ̀ láti rí i dájú pé wọ́n da omi àlàáfíà orílẹ̀-èdè Amẹ́ríkà pé wọ́n dàrú. Ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ yìí gbẹnu tán o. Kódà à ń gbọ́ báyìí pé wọ́n ní jànàjànà ti mú Sheikh Gumi o, pé gbogbo àwọn ọ̀rọ̀ tó ti sọ lòdì sí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump tí ń bẹ lórí Twitter, wọ́n ló ti lọ ń dìlítì gbogbo ẹ̀ lọ́kọ̀ọ̀kan léjèèjì allegedly. Ọ̀rọ̀ yìí ní agbára o, ó gbẹnu tán, ó lè kẹ́ńkà. Àwọn Amẹ́ríkà wọ́n láwọn ò jí i gbé o,
torí àwọn kan wọ́n àlẹ́jì wọn pé wọ́n jí gbé ni o wọ́n jí gbé ni o wọ́n láwọn ò jí gbé rárá o bí tí ń wò mọ́ pé àwọn arrest ẹ̀ ni pé yóò sì fojú winá òfin torí pé ó ti tàpá sófin orílẹ̀-èdè Amẹ́ríkà pé illegal president ni látàrí àwọn ẹ̀sùn jàǹrànjàǹràn eléyìí tí wọ́n ti kà sí lẹ́sẹ̀. ẹ wo ẹ̀yin èèyàn mi update ń bẹ lóníràbájì gan lórí ọ̀rọ̀ yìí màá ṣe fọ́nrán míì lórí ọ̀rọ̀ yìí ibẹ̀ gangan láti máa tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àwọn update tuntun àwọn àṣírí ńlá àwọn ìgbésẹ̀ tí àwọn ojú ẹ̀sìn gbé lórí ọ̀rọ̀ ọ̀gbẹ́ni ààrẹ orílẹ̀-èdè Venezuela yìí ìyún President Nicolás Maduro òun àtìyàwó rẹ̀ wọ́n ti ń bẹ ní orílẹ̀-èdè Amẹ́ríkà báyìí kódà New York ni wọ́n gbé wọn lọ o wípé yóò lọ ṣẹ̀wọ̀n ni yóò fojú winá òfin ẹ̀yin èèyàn bó lẹ ṣe rí lè ṣe àwọn comment kẹ́ máa like kẹ́ sì máa bá ń pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó síàsíà ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ni kẹ́ máa bá mi bó tààràtààrà kó bàa lè tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára o bó lẹ ṣe rí sí ẹ jẹ́ darapọ̀ ní abala àríwúsí kẹ́ máa bá mi pín kíní káàkiri ẹ bá mi comment o kẹ́ sì máa bá mi like ẹ̀yin tí ò tí ì follow wa ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà ń bẹ notification bell ni wọ́n ń pè òun gangan ní ó máa ta yín lólobó ní gbogbo ìgbàkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlà ẹ̀yin tẹ́ bá sì fẹ́ ṣe ìpolówó ọjà yín lórí ìkànnì àdàbà tẹlifíṣàn ẹ kàn sí WhatsApp number tí ń bẹ ní òkè profile wa yẹn ẹ tẹ̀ síbẹ̀ yóò gbé yín bàgẹ̀ wá sórí WhatsApp ni ẹ message wa ẹ bá wa sọ̀rọ̀ ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ kú kalẹ̀. sí tí ò sóògùn rẹ̀ àfi téèyàn bá wá ó sì lè ṣàyẹ̀wò nípa ọ̀rọ̀ ara rẹ̀ kó o lè mọ bí gbèsè ayé rẹ̀ ṣe wà. irú eléyìí ní ìsìn nǹkan fún ṣúgà tí ṣúgà fi máa lọ pátápátá lára èèyàn. ìtọ̀ ṣúgà. bẹ́ẹ̀ ni irú eléyìí ní ìsìn oògùn fúnpá gíga ni kò sí ọdún tó bá ti lè wà lára rẹ̀ béèrè fún. ìyẹn hypertension. bẹ́ẹ̀ ni oògùn rẹ̀ ní. eléyìí àìsàn kan ń ṣe mí mo wá jí lóru èmi Esun tílẹ̀ fi mọ́ ń yájú kalẹ̀ ní kedere ara wà ń ro mí ojú mi wà ń ṣe vì òrìn kan wà ń rìn mí mọ́lẹ̀ lórí ìkíní tó bá ti bẹ̀rẹ̀ sí ní gba àgbo yìí tó mú aburú kankan tó ṣẹlẹ̀ sí ọmọ kódà ó lè gun jọmọ àgbàlagbà tó jọmọ kékeré lọ òǹbó lọ́mọ jí tọ́mọ jí dìde ẹsẹ̀ àtẹ́lẹsẹ̀ ń tà mí kíní kan rìn kí ara mi orí mi wà ń gbá yìí tó bá ti bẹ̀rẹ̀ sí ní gbà ó ti wọnú ogun gbogbo tí bá jẹ́ láìsàn ara tí bá ń bẹ lára rẹ̀. ṣe rí eléyìí ọṣẹ àtúndè ni kò sí rúdè tó bá lè wà ọ̀nlàlà lójú oorun pọ̀ ń jẹun ni o òun bóbìnrin sùn lójú oorun ni ẹlòmíì ọ̀sẹ̀ mọ̀ pé kóun mọ bóbìnrin sùn lójú oorun wọ́n fi ń gbà sì kí èèyàn ni wọ́n fi bó o ti ní tẹ́lẹ̀ òun tọ̀ òun ò ní padà ní mọ́ bó o sì tí ní ọmọ ilé ni òun tọ̀ òun ò ní bá nǹkan burúkú ni ọṣẹ àtúndè ni tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní ìwẹ̀ ẹ̀ ń forí kó jàǹkáwọ̀ ni ẹ̀ ń rìn lọ ibì kan nǹkan kan ń kọ́ yín lórí ni ẹ̀ ń sùn nu ilé ẹ̀rù ń bà yín ẹ̀ ń gbóhùn èèyàn tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí níwẹ̀ ògùn ti ṣẹ́ nílé ayé yín. ṣé rí eléyìí ìpara àánú ni kò síbi tó o bá dé ayé ọmọ láàánú rẹ ni ẹlòmíì owó ọ̀sùnsùnsùn pa àánú rẹ sì ń ṣeun nítorí ọba fẹ́ lọ béèrè bóbìnrin ń lo ọkọ rẹ̀ ó mọ̀ sí dáadáa sí nǹkan àánú ni. ẹ wá rí eléyìí ọ̀sẹ̀ ṣe mí kó o kú ni dèdè tó bá rò náà ni kò sí nǹkan kan kò bá lọ́kọ̀ ní ọ̀pọ̀ bọba ti ń wẹ̀ ní ọ̀pọ̀ àwọn náà kò bá ní kinní kan gbogbo tó bá ṣàtìrò sí ọ kìí ṣe pé olówó ni mí mo ti ní tánkọ́ o ti ní tánkọ́ bó ṣe rẹ́mi gúngùn lórí ayé rẹ ni so èèyàn máa fi nǹkan jà èèyàn máa ní nǹkan jà ńlẹ̀ ni èyí ó fi nǹkan jà bí ìgbà téèyàn ní mọ́tàgbà mọ́lẹ̀ níjó ní inú wọn wọlé pásọ̀ kan wọ́n yìn mọ́ gbàràrà ìbọn ọ̀ràn àwọn sì ti fojú pé pásọ̀ ni tí wọ́n rò tí wọ́n fi lọ́ọ́ bá nu gbà pásọ̀ òkè pásọ̀ bò má jìra o wọ́n sì yìn mọ́ ìbọn ọ̀ràn ẹ wálé ayé ká lè rí ilé ayé gbé kò sí tí ò sóògùn rẹ̀ gbogbo tó bá ti fẹ́ kó pè mí ìlú Ọ̀yọ́ Aláàfin mọ wà pè mí sórí nọ́mbà mi 08059856632 08059856632 àràgbé ní ilé ayé béèyàn bára ayé gbé wọn ò ní jẹ́ ó gbé o gbogbo èèyàn kì í sì mọ́ lógo wọn ó rògo fáwọn kan ni o.
bọ́rọ̀ ṣe rí nù.